Never trust a friend without caution. I'm smarter than you. Hey, what is this? Ọ̀gbẹ́ni ṣèdè tá a gbọ́jọ́ ọ̀gbẹ́ni kí ló ṣe ẹ fẹ́ sọ. Hello meeting mo ti ń bọ̀ wá sí meeting mo ti ń bọ̀ máa try láti pé Kúnlé kó wá bẹ́ẹ̀ni ok kò sí wàhálà. Ó bàjẹ́ o ọlọ́run gbọ́ àwọn ọ̀dẹ kó ara ẹ lọ́ọ̀ fún mi yìí 15 naira kẹ ọ̀gá dé gbà lọ́ọ̀mì jà tí ọ̀dẹ lọ́gbẹ́ ẹ̀kọ́ fẹ́mi lọ́wọ́ mi jọ. Mélòó ni ìrìn wa? Tó a gbé yẹn ní gbowó mọ́ o. Ó dàbí wọn kó ẹ pé mo ẹ̀ṣẹ̀ wọn pé wọn kó ẹ ni but èmi ò máa kó ẹ. Ọ̀gbẹ́ni wá gbé ṣọlẹ̀ kí ló lè ṣe lórí ìwàásù àṣewàṣọ ọ̀gbẹ́ni wá. Wá bí. Ṣé àkíyèsí ìjọ? N kò èkún. Torí kí méjì kò fi gbálẹ̀ kó péré àbí ìdánwò àbí kìlọ̀ wọn kò fi gbálẹ̀ kó péré iṣẹ́ bá dáhùn. Kí ló máa ṣe? Wọ́n lè ṣe báyìí kí nǹkan tó máa ṣe mọ̀ bẹ́ẹ̀ ní kí wò ti fi nà tó bá wọn kó dáyán tó bá wọn kó jẹ́ ìrìn lọ kí ó ṣàtìmọ́ lẹ́kọ̀ọ́ péré ni.
I'll be in school in no time now. Yes. What? No. No, that will be a problem. That will be a problem. Yes. It's in my office. In my office. Yeah, in my office. 2 hours back. Yes. All right. My Igbo lecturer. Good day, sir. Mr. Kule. Yes, sir. How are you? I'm okay, sir. You too? I'm good. Okay, sir. I think you should be in school by now. Yes, sir. I'm actually heading to the school, sir. Right. Yes, sir. Right. Hey, see morning class, sir. It's afternoon lecture, but I'm actually heading to the school now, but I have to check on my mechanic for my car. Okay. Can you walk cranky? Yes, he developed a little fault yesterday. Yeah. Okay. Yeah, I don't. Sir, if you don't mind, sir, since I'm heading to the school, and then I will drop it on your desk, sir. That's nice of you. That's very good. All right, sir. Thank you. All right, sir. All right. Take care, sir. Thank you. All right, yes. On my desk. Yes, sir. Yes, on my desk. Man, I love this girl. Yes, Mr. I'm done with the cleaning, sir, and every other thing else. All right. Thank you very much. You see, this is one thing that makes me talk about you every day. In my office, I tell my colleagues about you. Yeah. You are more than a student to me. Thank you, sir. Thank you, sir. You are more than a student. Thank you, Thank sir. you. And the thing I left for you in the kitchen, did you eat it? I didn't touch it, sir, since I didn't know if it's for me or not. That's very good of you, boy. I left it for you. Okay, sir. This time, I left it for you. Thank you, sir. Yeah. Sir, this has been bothering my mind. What could that be? All the time. Okay. In the school, at home, anywhere. What is important about this book? You see, you want to understand. I mean, it's large. You want to, it has extra meaning to me. That's why I go everywhere with it. See. It's like my wife. Sir, looking at that word, my ex. Yes. Sorry to say, sir, our young boys bad. My ex, Itele'D, and all those stuff. If you will not be offended, sir, it's not meant for old man like you, sir. What do you mean? I mean nothing, sir. Enough of that. You've better mean nothing. Sorry, is that understood? Yes, sir. You better mean nothing, Kule. I'm sorry, sir. Now go in, eat what you have to eat, and if you have any other thing to do for me, I'll let you know that. Yes, sir. Excuse me. Sure. Temi. Ẹjọ́ bros, ẹjọ́ má bínú. Ẹjọ́ Temi mo ń béèrè, ọ̀rẹ́ mi ni. Temi lẹ ń béèrè. Ẹjọ́ ọmọ olúbo ni yín ná. Ọmọ Tápà ni. Tápà. Ẹ ná ọpọlọ o. Bọ̀ àwọn Tápà Temi mọ̀ bí Ibrahim Chata tí mo mọ̀ dáadáa. Wọ́n ní ọpọlọ. Torí pé kí ni tẹ́ bá jọ ọmọ ilẹ̀ Yorùbá ẹ ti wá. Téèyàn bá kọ́kọ́ kọjá báyìí tó bá rí èèyàn á ti ẹ káàsán bẹ̀ wọ́n o. Ẹ kíyàn ẹ kàn wọlé ẹ wá ń béèrè Temi. Ẹ fi Temi sọ mi. Ìyẹn tiẹ̀ kọ́ ní iṣu. Mo tẹ̀ fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín.
kí ló wà láàrin ẹ̀yin àti Tèmi? Ọ̀rẹ́ mi ni, she's just my friend, ordinary friend. Ordinary friend. Nọpọlọ. Ẹ mú ta. Mo sọ pé ibi tí Tèmi wà báyìí ní ìsìn wọ́n á ti máa fi ẹ̀yìn ẹ̀ náà gànà. Irọ́ o. Ibi tó bá ti ń pariwo yéèṣì yáàṣì ẹ̀yin gan náà máa ti mọ̀ sára. Brother, ẹ̀gbọ́n, abẹ́ ẹ̀ lè ṣe. Mo lè ṣe dáadáa. Èmi. Ó hàn lára yín. Ẹ jẹ́ fún yín breaking news. Ṣé rí Tèmi tẹ́ ń pariwo wọ́n á ti fokùn sí lọ́rùn báyìí. Àfi bí ìgbà tá a fi okùn sọ́rùn ẹja táwa ń wọ lọ. Irọ́. Ẹ tún ní irọ́ táwọn lọ. A máa wá fẹ̀yìn ẹ̀wọ̀n gànà yìí wọ́. So ẹni tó bá lè ṣe tó dáńtọ́ irú Tèmi yìí kò ní máa sá fún. Ó ń sá fún yín nù. Ẹjọ́ tó bá ti dé bá ń lọ fún mi bèrè. Bí ọmọ ọ̀dọ́ yín. Bí ọmọ tẹ̀ ń sanwó school ẹ̀. Tẹ́lẹ̀ ń bọ́ 24/7. Nǹkan tí mo kàn lè ṣe fún yín ni wípé bóyá kẹ́ wá dúró dè ní yàrá mi. Covid. Okay, ẹ ń wò pé torí pa à ń ṣọ́ rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. Tẹ́ bá ti wá wò gbẹ́ lè dúró dè bóyá kẹ́ kó padà wá. Kò sí wàhálà, máa padà wá. Ẹ máa padà wá ló máa dà. Hello? How far? Àkíló ṣẹlẹ̀. Èmi gan wà níbà mo ṣe fẹ́ wẹ̀ ní kí lè meet up. Mo ṣe fẹ́ wẹ̀ níbà. Kúnlé. O jẹ́rìn Kúnlé. Ó ti lọ ọ̀dọ̀ lecturer olóyìnbó yẹn. Èyí tí yóò fi ó clear dáadáa yẹn. Ó ti lọ síbẹ̀ láàárọ̀. Ó ti lọ síbẹ̀. Mi ò mọ̀ o torí gbà lọ́dọ̀ lecturer mi ò mọ̀ ìwọ̀n tó ń rí gbà mí. Mo fẹ́ lè sọ ẹgbọ́n jọ mọ̀ òwe bákan náà ni but lecturer yẹn kàn tí ó tí kì yàtọ̀. Ẹ̀yìn ti sú ẹ̀ ẹ̀kú sú wàhálà màá bẹ́ ní campus nìsín. Okay, take it. Okay, bye. My lecturer, sir. Good day. Good day, sir. How are you? I'm okay, sir. Yes, So, sir. what are you? Actually, I've been in the house for a while now, and since the Morikwe Itele'D, so I said I should be on my way now. I went out to get something outside there, but since Itele'D, let's go in. No, kò need, sir. Sherry, ma, gbogbo question ti bá ma béèrè lọ́wọ́ yín, ma pile gbogbo ẹ̀ up. She get it, sir. So later I will come and Actually, Sherry, it's been I think about 3 days now. And you man knew me go. I get it. So man knew me. Benny, 3 days. Benny. Make sure you get yourself treated, okay? Yeah, I wish, sir. Make sure you get yourself treated. I would like to be on my way now, sir. No problem. Sir. Thank you, sir.
I don't know how I get here. Oh my God. What kind of dressing is this? Well, definitely. Linky. I have to trace it. I have to. Aberi, passez lọ la bá àjèjì. Àjèjì la rí o, ẹ wò, èmọ́ ti wọ̀lú. Àjèjì bò. Ìrísí rẹ̀ gan kò jọ sí àníyàn yìí. Ìsọ̀rọ̀ sí rẹ̀ kò jọ sí àníyàn yìí ṣe ní wúwo rẹ̀ ni. Ó mọ̀ sì jẹ́ pé àwọn tí ń fi ní ṣògùn owó ni o. Ó dúdú pé yóò mọ̀ fi wá sí nǹkan nínú ìlú ẹja múra o. Bó ṣe rí nìyí. Ìrísí rẹ̀ gan jẹ́ ní tó lè fi ṣògùn owó. Ṣé mo tẹ́ ẹ ṣe báyìí? Ẹ múra bá. Ẹ gbọ́dọ̀ lórí ọ̀dọ̀ lọ. Èmi náà yóò lọ́dọ̀ baálẹ̀. A wá nǹkan ṣe sí. Ẹ lọ ní wéré má jò pẹ́ o. Tó bá ti àjò tún pẹ́ mọ́ ẹja lọ. Ẹ má jò pẹ́ ìyá jẹ́ ẹgbà. Àlàǹgbò ni o. Akànní bó ni. Ọwọ́ òde nǹkan kan bá ṣe lọ la ṣe bọ̀. Ó dà Elédùmarè náà ní í ṣe. Òun náà ni ó ti mọ bó ṣe ṣe lọ́jọ́ mi. Aya rẹ̀ ń kọ́. Ìbẹ́ ńlé ìmọ̀gútà àwọn kan pẹ́pẹ́pẹ́ kan pẹ̀lú ọmọ. Mo fẹ́ dé sàlẹ̀ odò ń bẹ̀rùn bóyá pàkúté mi ti ré. Ó dà tó bá wá ré má gbàgbé mi o. Mo ti gbọ́ ó dà bó ṣe máa ń sọ nìyún. Ó jẹ́ jẹ́rìí rẹ̀ Àkànní nù. Lẹ́kùnrin kò yí orúkọ rẹ̀. Baálẹ̀, Kunle is my name. Kúlé. No. It's not Kule. It's Kunle. Occupying house. Kunle. Occupying. No. Baálẹ̀, ẹ má sọ, ẹ má gé àwọn ara yín jẹ sà. Nǹkan tó ṣẹlẹ̀ ní mi mo ní Kunle ni. Ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ Kunle. Mo yeye. Ọ̀rọ̀ mi pọ̀. Mo fẹ́ yí sí ọ. Okay. Òfin ìlú rí a. Ó lè yeye o. Ẹ̀kíní. Àìn gba yà aláyà líbe o. Ibi kan obìnrin ọlọ́bìnrin bá jókòó sí. Kó bá jókòó lébẹ̀. Wọ́n ṣàgbèrè ní o. Òkú ni. Pépà la pa ọ́. Ìkẹta, ọ̀nì kò bá rí pé ọkùnrin mìíràn tẹ̀lé, wọ́n bá ti tẹ̀lé òkú ni. Kú, everything is dead. Mo ń gbọ́. Pété òun ó ṣe, inú mi ó dùn sí o. Fọkàn rẹ balẹ̀ yékéyéké, èso wọn á ṣe ọ́ lílù yìí. Baálẹ̀, I give you my word. I will do accordingly. I will do exactly as you have said. Oh, sorry. Nǹkan tí mo ń gbìyànjú àti sọ ni wípé mi ní tàsí àgẹ̀rẹ̀ sí òfin ilẹ̀ yìí. Ọmọ ẹ gbọ́ word. Mọ́kàn rẹ balẹ̀. Gbọ́. Bẹ́ẹ̀ni. Mọ́ tàsí àgẹ̀rẹ̀. Ọlọ́run bá pé ó yẹ ní Ọlọ́run bá pé ó yẹ ní. Èrè ń bẹ lẹ́yìn wa ọ̀la Ọlọ́run bá pé ó yẹ ní. Ọlọ́run bá pé ó yẹ ní Ọlọ́run bá pé ó yẹ ní. Èrè ń bẹ lẹ́yìn wa ọ̀la Ọlọ́run bá pé ó yẹ ní. Ọlọ́run bá pé ó yẹ ní Ọlọ́run. Ẹbúṣẹ́. Ilẹ̀ gbogbo ìtìmọ̀ ìjà nù yìí o. Látàwọ̀. Adúrú ọmọ ọ̀lẹ́ wo nìwọ ìwà fẹ́ yà báyìí torí Ọlọ́run. Ilé yóò lè tó wá ṣe nǹkan kan.
kò sí mọ́ kódà mo ti wo gbogbo ibẹ̀ kò sí kankan bẹ́ẹ̀ mọ́. kéèyàn sì jà lápá àkejì tiẹ̀ báyìí èyí ò lè tó wá ṣe nǹkan kan. Yàgbà mo fẹ́ lọ rí ọmọ baálẹ̀. ọmọ baálẹ̀ bìí ti nílẹ̀ yọ̀dà pọ̀. Ṣé rí ọmọ àjèjì tí ó wọ̀ lu àwa yìí tí ó ń sọ mo fẹ́ lọ rí bó ṣe ń sọ pé ọ̀dọ̀ baálẹ̀ ló wà pé bó ṣe ń ròyìn ẹ̀ pé ó nípọn dáadáa ó fẹ́ lọ yí ẹlẹ́dàá mi o ọmọ ẹni ìbámọ̀jọ ni àbáyọ kí náà ń lọ ṣe lọ́dọ̀ àjòjì kí n tiẹ̀ pẹ̀lú tiẹ̀. sẹ́mi ló ń bá wípé àwọn Yàgbà sẹ́yìn bó ti rí mi fi sẹ́yìn rí sọ̀kọ́kọ́ sẹ́yìn bí ti rí mi fi. ìrì ọ̀fin kí náà ń lọ ṣe ń lè balẹ̀. ọmọ àjòjì ọwọ́ inú ìlú yìí ọwọ́ á fẹ́ lọ bá. kí n tiẹ̀ Yàgbà ilé bá fi láì kó máa rí mi fi kí n tiẹ̀. táwọn ọmọ ọ̀nà ni orí bá ṣe rí orí tọ́ pa. ọkọ mi. tẹ́lẹ̀ bó ti lọ kò lè wálé. mo ò bí bàbá yín rè kọ́ mọ́ wálé. sẹ́ẹ̀bà ń kọ. kí ni olómọ tí ò ní wálé. síbẹ̀ gbẹ̀mù. sẹ́ẹ̀bà ń kọ. àní mo ò bí bàbá yín rè kọ́ mọ́ wálé. tó bá wálé ẹ má fún mi ní nǹkan tí ó bá wálé ẹ fún mi ní nǹkan. kò ní wálé mo ò bí bàbá yín rè ọmọ tó ṣe fún mi dákun bá ń wá ẹ̀kún ewé tí lélẹ́ yìí ò lè tó wá sí nǹkan ó ti gbọ́. Ọlọ́run bá pé ó yẹ ní bọ́lọ́run bá pé ó yẹ ní. wo wọ́n máa pa wọ́n dànù ni àbí bí wọ́n ṣe wá tí wọ́n gbá ẹ lọ́wọ́ tọwọ́ tẹsẹ̀ láì sí dáàmú ó ga o. You don't know anything. Get off it. You know, that is bullshit. If I come here and I am not well accepted, you know, am I coming here again? You accept me. Allah must see. Are you getting it? Sorry, ohun tí mo ń try láti sọ ni pé kò sóhun tó ṣẹ̀yìn Elédùmarè. Tí n bá wá síbí tẹ́ bá gbà mí tọwọ́ tẹsẹ̀ kò ṣẹ̀yìn Elédùmarè. And at the same time tẹ́ bá reject me as in tẹ́ ẹ gbà mí Ọlọ́run mọ̀ ń pa ẹ̀. Ó sọ pé ó fẹ́ fi surroundings, you want to show me the premises, okay, environment. sọ̀rọ̀ ewé yìí kò sí nǹkan tí o lò fún tí o ṣiṣẹ́ fún bórí bá ń fọ ẹ bọ́ ọ bá lò yóò lọ. eruku yìí náà lọ́rùn láì ṣe Ṣàngó láti fọ eruku lẹ́nu báyìí ó máa pọná lẹ́nu. It is good to smoke. If you smoke, you'll be healthy. You live long. I mean it. As in, tó bá fa sìgá, I like it, I fẹ́ràn. But you mean this small thing, this thing, away, just ordinary leaf, láì ṣe paracetamol, not even Panadol. kì í ṣe ordinary kí ló ń jẹ́ ordinary ọ̀gbẹ́ni já lọ fi àwọn paracetamol lẹ̀ já mọ́ lọ. This is bullshit. You know, màá ròyìn tí n bá ń padà. Má lè padà, you know. Ibo la ń lọ sìn, where are we going? Where are we going? Yeah, máa lọ. Wow. ọmọ balẹ̀ àjòjì ẹ̀ ńlẹ́ o. Hello. èmi ló wá ṣe ń bì. a ṣàjẹun mo fẹ́ sun kókò ni. What is she trying to do? Mo ní kí ló ń gbìyànjú àti ṣe. sọ̀rọ̀ òkúta tí ń bẹ lọ́rẹ̀ o bọ́bá ilé sábà iná ní òjáde ń bẹ iná yẹn la fi máa ń dáná kí ni tàwa ń bí sọ yí ọba. Wow, this is locality. You guys are too local here. Mo mean pé ẹ ti làjú and ayé ọ̀làjú la wà. You know, I have something here. Ẹ ní láti worry. Mo ní nǹkan kan bí, just hold on. Firstly.
It's a source of fire. Lighter, la máa ń pè. Lighter. Hold on, wash me. Àjòjì múná rìn ni. Àjèjì baálé ọjọ́ sílẹ̀. Àjòjì múná rìn. Baálé àgbọ̀. Just a small thing, minor thing. Where are they going? You are surprised. It's just a normal thing we do over there. We are too local. Olóyọ̀dọ̀, mo ti wá yín kiri gbogbo àbáyé, àyín lẹ wà. Bí sòbí ó bá dé gbò, olúgọ̀bì là ń ké sí. Ọ̀rọ̀ ìyàwó mi fẹ́ fi tó yín létí. Kí ló dé pẹ̀lú wa àti ìyàwó ẹ̀? Ìyàwó mi fún mi ṣòro gan-an, ó fún mi ṣòro, màá dẹ̀ pa. Òkun èwo ruru ká wà ruru o, fọkàn balẹ̀ ní sùúrù. Fọkàn rẹ balẹ̀, elégbò àwọn ọmọ. Ẹ ètò wá nǹkan ṣe sí o. Fọkàn balẹ̀. Ẹ wá nǹkan ṣe sí o. Fọkàn balẹ̀. Fọkàn balẹ̀. Àjíkẹ́. Àjíkẹ́. Àyìndé. Nígbà wa rí ọ̀nkọ́, ṣé ìkéṣẹ́ òkè kí n bẹ̀ sí forí rìn ni? Àjíkẹ́, mo ti máa ń sọ fún ẹ pẹ̀lú ìwà àti ọ̀rọ̀ ẹnu tó máa ń sọ mi. Wá, lóòótọ́ lè máa tẹ́ ń fẹ́ra nígbà kan nìyẹn o. Àmọ́ báyìí àjèjì ló wù mí fẹ́. Àjèjì sí kan tó fẹ́ ṣe sí. Àjèjì. Àjíkẹ́, ọ̀rọ̀ yìí pọ̀. Ẹ fi tí ń ṣe tiyín. Wá Àyìndé, sóòrò ọmọ àjèjì òun. Bọ́mọ ẹ̀hún ṣe wà yẹn, ó ń ṣe àǹfààní fún gbogbo aráàlú. Àmójọ́ o, Olóyọ̀dọ̀, àǹfààní òun ló ti ṣe ní ìlú wa yìí. Mo ṣàǹfààní fún wọn. Àjíkẹ́, máa lọ sínú oko, máa pa ẹran, máa gbé wá fún ìyá mi rẹ̀, máa mú ẹ lọ sí ọ̀dọ̀ baálẹ̀. Wípé baálẹ̀ o, ìyàwó tí mo fẹ́ fẹ́ ilé ẹjọ́ kó bá yín dá iná. Àǹfààní náà ló ṣe. Síbí mi nìkan ló ń ṣàǹfààní fún. Àǹfààní wo ló ṣe fún wa aráàlú? Ọmọ àjèjì òun, ó mú èrò wọnú ìlú wa yìí. Ó ń ṣàǹfààní fún ọmọdé, ó ń ṣàǹfààní fún àgbàlagbà. Àwọn tó ṣe wípé bàbá fẹ́ tọ́nà, a máa ń jó òkúta pọ̀ mọ́ra wọn ni. Ó mú èrò wa, a tọ́nà pọ́n iná tuntun lẹ́ẹ̀kan. Wá Àyìndé, má dá mi dúró mọ́ o. Bó bá tún dá mi dúró, ìfinú ẹ̀ fọn fèrè. Àjíkẹ́, Olóyọ̀dọ̀, tíyàwó mo rò bí ó lé kí n kà. Mo mọ̀ pé tíyàwó yín gan, ó kà màmá. Mo rí yín náà. Nítorí àjèjì lásán lásán, bàjẹ́ kó yẹ pé inú ni kí ni àjẹ́ ń gbé. Abẹ́kẹ́, ìwọ̀nba tí mo rí já fóònù yìí, Abẹ́kẹ́. Nínú ọ̀tọ̀ díẹ̀ tó nìkan nìkan. Àmọ́ Abẹ́kẹ́, dákun, má jẹ́ kí àmì mọ̀ ọ́. Ó tọ́jú rẹ̀. Abẹ́kẹ́, àwọn bọ́bá wò bóyá bó bá ti ṣetán kó fún yín díẹ̀ kí lọ ìgbé fàjèjì. Ọ̀rẹ́ mi. Kẹ́ǹtì ẹ rí ọ̀rẹ́ mi. Mo nífẹ̀ẹ́ àjèjì o. Ó dàbí báyìí báyìí ṣe lóyún màmá ṣe jì lóyún màmá ṣe jì. Oríire ó ṣe jì. Tó o bá ti rájòjì oríire ó ṣe jì. Olórí gàrí bó olóríire ó ṣe ní ṣe jì. Ó ṣe kúṣe. Àjòjì lẹ́tùn ń ṣe ẹ̀fọ́ fún báyìí ní ìsìn. Ẹ lẹ́yà wa. Ó ti ọkọ mi. Àjòjì lẹ́tùn ń ṣẹ̀fọ́ tèmi fún. Ó ò nífẹ̀ẹ́ ọmọ bàbá ẹlẹ́mu mọ́. Ó ò nífẹ̀ẹ́ ọmọ bàbá òǹkòkò mọ́. Àjòjì ló tún kù. Ọmọ ìyá rẹ̀ ò mọ́lé rẹ̀ o. Ó rí bóyá rí. Ọlọ́mọ ẹni ọ̀bájọ ni àbáyọ̀. Ṣé bí bọ́mọ ọba sì jọ ṣòkòtò yọ jọ kí lọ ta lọ́jọ́. Ẹ ń wò mí ràn ní ẹ̀yìn èèyàn. Ọmọ yìí mọ̀ ń sọnù lọ́rẹ̀. Ẹ bá ń ká fún mi. Bí ìṣe fájòjì ìyá mi fẹ́ràn rẹ̀ ṣe fún. Ìyá gbọ́ bó ti máa ń sìn báyìí. Àjòjì kan ní í sọ fẹ́ gbọ́. ní mo rí ọlọ́. Wò mí dáadáa kọ́ ọ tẹ́tì rẹ̀ sórí bí ṣe ń kẹ́fọ́ ń lọ bẹ́ẹ̀ ni kí wọn náà tẹ̀lé kọ́ ọ lọ gbẹ̀fọ́ mi wá àìjẹ́ bẹ́ẹ̀ ó kú pọ́n. Ìyá gbọ́ bó ti máa ń sìn báyìí. Ibẹ̀ kò ó bẹ́ẹ̀ náà bá ṣe máa jẹ́ àmì tàbá fẹ́. Wait, dúró now. Seriously, I love you. I really care. As in pé mo fẹ́ràn gidi gan. Tẹ̀sẹ̀ máa ń rí náà ni. Tèmi yàtọ̀. I'm serious. Tèmi yàtọ̀. Tèmi jẹ́ ìpapẹ̀rẹ̀ ìfẹ́ mi. Tí dọ̀tí bá wà lórí ẹ̀, yóò sọnù. Ha! Àjòjì, Àjọkẹ́, lúlù mi.
mo ti ń sọ wípé kò bá ta sí àgẹ̀rẹ̀ ukú ni n kò ṣe kò bá fẹ́ fẹ́ ọmọ mi wàá méje rẹ àtàbà rẹ yà á yá tọrọ rẹ màá mọ tọrọ ẹ yọ ṣùgbọ́n o èyí kì í ṣe ukú ni o ṣùgbọ́n ọmọ ẹlẹ́dẹ̀ rẹ ti ọgbà lẹ́yìn òmùkú pa ọ́ ṣùgbọ́n o kò bá ti mọ̀ ẹ́ wọ fẹ́fẹ́ méje rẹ àtàbà rẹ yà mọ̀ mi ṣùgbọ́n èyí kì í rìn bẹ́ẹ̀ kò bá ti jásùn mìíràn ukú ni. Your dad is something else. Mommy, daddy, wọ́n lè pààyàn. Ọ̀sẹ̀ àbúrò. My heart. Ìtara wọn náà ni. Àmọ́ ìwọ náà lọ́ọ̀rẹ́ máa wò èèyàn rẹ wá. Kẹ̀sì wá tọrọ mi kì í sì mọ́ gẹ́gẹ́ bí ìyàwó rẹ. Àbí? Ṣé yẹn ni? That's just a minor thing. Anyway, tí àwọn parents ẹ tó bá ti lè gbà mí láyè, as in àwọn ẹbí ẹ, kémi nìkan single handedly kí n wá dọ̀bálẹ̀ kí n sì tọrọ rẹ àní kí èmi nìkan fúnra mi èmi nìkan ṣoṣo kí n wá kí n dọ̀bálẹ̀ kí n sì tọrọ rẹ kó sì fún ìyẹn fún mi kí n sì fi ọ̀sà yẹn kó bá tán. kí n tí ì èdè mi gbà ó rí bóyá ń fi ọmọ ọba lọ ó dá olóògbà. Sorry, láti ọ̀dọ̀ tí wọ́n mú mi wáyé nínú mi ti máa ń dùn fún mi ọkàn mi fà sí ọ kí n bá rí àgágbó kọ mèremère tó máa ṣe nínú wáyé ọkàn mi nínú dùn kí mo sì máa wò bóyá kí n àti ẹ àjọ wà pọ̀ bẹ́ẹ̀ ni. Àjèjì ọ̀rẹ́ mi máa dáhùn oyè mọ̀ dáhùn o kò bójú rẹ̀ jẹ́ mọ̀ bó bójú rẹ̀ jẹ́ o bó ṣe wà ń bájá bá pẹ́ títí láyé ẹ̀rùn ògùn ní ṣe yóò padà ṣe ti ẹni ó mọ́ tá a ṣe ra ọ̀rẹ́ mi bóyá ká sọ fáwọn ọ̀rẹ́ wa tó kù ká gbé ká sọ lọ́wọ́ àtẹ̀yìn kó wá máa ṣe kí nìyí. Abeke tó dá ọ lójú. Ó dá ọ lójú yóò ṣe é ṣe jọ. Ó sì ti ń ṣe. Báyìí ṣe é nìyí. Ajadi. Bóòlì ẹ̀yìn níjọ́ mi ò kàn ní lanu agbárí rẹ̀ gbàgbà kó pè ní kó ní àjà ó ní ẹ̀gbọ́n mi ẹ̀kú iṣẹ́ o ní fi farabalẹ̀ dán ló ń pè ó. Báyìí mo wá ń dán ọ ló ń pè ó bóòní ó ló kó ni. Ẹ̀gbọ́n Àjàdí àbí kò tẹ̀sẹ̀ gbọ́n Àjàdí ìyín wo kàn mí o ṣé orí ilẹ̀ rẹ ló wà yìí àbójú òsànà fún ọ ni. Ìmọ̀rẹ́ o dákun tá ní àlà tá ń loko láàrin ìrìn àgbẹ̀ o. Ṣé o mọ̀ kórìí ilẹ̀ mi ni àlà rẹ ń bẹ lọ́hùn. Mọ́bìnrin ìhìn láròjinlẹ̀ ni èmi mo ní ààlà láti ibi ìdí ọ̀gẹ̀dẹ̀ lọ sínú gbójúgbójúgbóhun tí wọ́n sì ní láti ibi ìdí ọ̀gẹ̀dẹ̀ wá sí gbangba àbí bẹ́ẹ̀ kọ́ orí rẹ̀ burú orí rẹ̀ wà burú o ní sọ fún mi kí mi wọgbó lọ mi ti mọ eré bí ẹ̀gbọ́n sí ọ kí n wọgbó lọ kí wọ́n wá mú gbangba oko. Báyìí àwa ń tún pín báyìí ìwọ ló wà lọ mú inú igbó ọ̀gbun igbó èmi ó sì mú gbangba bí o bá ti tẹ lọ́rùn kó lọ rè. Àjàdí ṣé orí rẹ burú ni. Orí rẹ̀ burú àbórí yín burú. Ó dà orí rẹ bàjẹ́ wá ṣe tó ní pé tọmọ yóò kọ́ ti já o wọ́n lù ọ́ má lè dìde. Ó lù mí. Wọ́n tẹ̀ lọ́ọ́ pa ni kí ṣe pé wọ́n lù ọ́ má lè dìde. Bá mi Àlàmú ó mọ̀ kó àlejò ọmọ rẹ lọ́wọ́ kí èrè ò ní dà. Hello. What is happening here? You two, what are you doing?
You don't have to hit him in that manner, okay? Young man, you don't need to fight. You need to embrace peace, okay? Young man, just get up. It's okay. No fighting, okay? Peace. Embrace peace. Gentlemen. Oh no, you killed him. You're a murderer. You killed him. Àjèjì dákun ní sùúrù. Ní sùúrù. Bí yín ò bá sórí ibu àti bẹ̀rẹ̀ ẹsẹ̀ lẹ́tì mọ̀. Dákun ó pa ńlá búrò. Ó wá ń ṣèdè tí ń gbọ́. Ó ń gbin gbọ́n. Ó ń ṣèdè tí ń gbọ́. Ó ti pa ńlá búrò. Àbálẹ̀ ògbélé. Baálẹ̀ àjèjì sí pààyàn. Àjèjì sí pààyàn. Baálẹ̀. Ṣé kìí ṣe kó ń rò mí ní báyìí? Hello, young man. Get up. Glorious fashion designer onírúurú aṣọ tẹ́ bá fẹ́ làwọn máa ń rán nílé iṣẹ́ tiwa bí àwọn agbádá ṣòkòtò bùbá àwọn style onírúurú abẹ́tí ẹ̀fẹ́ kóṣẹ́ sí agbádá yín ni ní aṣọ ọkùnrin tàbí lóbìnrin aṣọ ìgbàlódé tàbí aṣọ ìbílẹ̀ kò sí ìta òkìrán Glorious fashion designer ó wà lójú òpópónà Fadéyẹmí street Bákàrè bus stop Aboru Ìyànà Pájà Lagos State ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 080 54 39 98 78 tàbí 081 07 88 18 96 Glorious fashion designer ọ̀gá lọ̀gá ó máa jẹ́ o. Agbada ńlá ni mi àbẹ̀tí karagada bí yin kiri mọ́ èmi ní sọ̀nkọ́ ní ògbóògùn àti kékeré mojú ewé èmi lẹ́bi ti dàgbà tó ń pa tíye ìbá tí ọjọ́ funfun ní ìbá tí mo rọ̀ kọ̀rọ̀kọ̀ ìrọ́gùn ní gbàgbọ́n lálàdé ọ̀nà ìrẹ́gùn. Kárọ̀mọ̀kẹ́ kí mo tẹ̀ sọ̀gbọ̀n rọ́mọ̀kẹ́ ẹ gbọ́ bí wàyí dàgbà ẹ má jẹ́ orí ẹsẹ̀ yín olú ìbàyí o ṣe gbọ́ ẹ gbé ogun yín lọ́gọ̀ mi ṣe gbọ́ abẹ́ dá. Ọwọ́ kí ló dé kí ló ṣe ẹ̀kọ́ mo tó fi sùn láàmú ti gbẹ̀ yín. Tábà jẹ́ sọ pé mo jogún ilé yìí ṣe gbógun bàbá mi. Àkàlàmàgbò nígbàgbọ́ lálàdé ayé bájábájá bò ó gbá àkàlàmàgbò bájá bò ó wò. Ẹ kọ́ wùn mí náà láti san bọ̀ sàn mọ́ nílò lọ́tẹ́. Owó wàhálà ni owó ìyọnu owó tí wọn nìkan ò lè dá san ni irun ẹbí méje ló máa san. Àníkẹ́mi ṣáà ti lówó.
Ìbí ìwọ lórí. Bọ́ọ̀ yẹn ṣẹlẹ̀ sí. Balẹ̀ ayé yóò mọ̀ ní bàjẹ́ o. Ẹ mọ̀ ní sórí bẹ́ẹ̀ mọ̀ ní mórí gúúsù ẹ̀mọ̀. Ṣé rí kíní burúkú yìí? Ṣojú mi báyìí ló ṣe. Ṣojú mi ló ṣe o. Nígbà tí mo wá bí tí mo ra lúgọ sí tí mo ń dáwọ́ tẹ́lẹ̀. Mo wá rí kíní yìí abalamu tọ́jọ́ ń wọ̀ jájà. Bẹ́ẹ̀ ni kíní rẹ̀ ti sọ oríṣiríṣi èdè. Àfi gẹ̀ o. Balẹ̀ Àlàmú bá mú di. Ó tó. Àlàmú ti wá wò pé ojú èmi nìkan kọ́ ni ó rí eléyìí láàrin abá. Ó tó. Ayé rẹ̀ padà bàjẹ́. Padà ta. Òfin ìlú mi ọ̀nìkan bá pànìyàn lulú kàn tí a ṣe. Ukú. Pépà ni àbí ukú. Ukú ni. Ukú. Mi kí ètè fọ́ mi ukú. Ukú. Ọ̀nìkan bá báyà lọ́yà sùn. Ukú. Ọkùnrin kúlé. Kúlé. Ọ̀dà pọ̀ sí. Mo ìwé ṣe nǹkan dáadáa lúlú. Ṣùgbọ́n mo í ṣe ọ wípé wọ́n bá ta sí àgẹ̀rẹ̀ òkú ni. Ukú náà. Ọ̀dájọ́ mi. Kàn mú jáde túdí òkun. Kàn dé. Kàn ná. Kàn dètà sí lára. Kàn bẹ̀ lórí. Kílẹ̀ yìí tún ṣe àníyàngbẹ́ ẹ lọ pa ẹ pa àkọ́kọ́. Balẹ̀ bọ̀ ìjòyè. I can't afford to die. I have to go back to where I'm coming from. I am from Lagos State. I cannot die here. Oh my. Balẹ̀ máa mójú mi débẹ̀. Ukú. Wọ́n ẹ̀ sùnmọ̀jú sí. Ọmọ rẹ̀ sùnmọ̀jú. Dodo rẹ̀ ukú. Nítorí pa o, kí bá pa. Gbọ́ o, mo ti ṣòdájọ́ mi. Èso àgbẹ̀yìn rẹ̀ ukú ni. I'm very sorry. Truly, I am sorry. What happened was that Batimo coming towards your direction. Our villagers kọ̀ọ̀kan. Sorry. Bí mo ti ṣe ń bọ̀ lọ́dọ̀ ẹ, àwọn aráàlú wọ́n dá mi dúró, mo dẹ̀ kí wọn. Nǹkan tó fà á tí mo fi pẹ́ nìyẹn. So I'm sorry. Kàn sí àmọ́ o. Mo ṣe alẹ́ mú kékeré kan sí mo fẹ́. Really? Oh, let me see. Wow. With love, I have said this with all my heart. And I mean no harm. I will never hurt you. Mo ní pẹ̀lú ìfẹ́ tí mo ní sí ọ, mo gbà tọkàntọkàn àti tìfẹ́. Èmi náà ní nǹkan kékeré kan tí ń fún ọ. Do you remember? Ṣó rántí? Yes. Bẹ́ẹ̀ni, yeah. I want to give it to you in case if I'm not around. Presence tiẹ̀ wà lè máa ṣáná fún wọn ní ààfin. O get it? Ohun tí wọ́n bá abọ́ bá ṣe pọ́n mi lé ni wọ́n ṣe pọ́n wọn náà lé. Okay? Jẹ́ ń fún ẹ. O lè wá ṣe láàrin o. Mo ní wá ṣe. Ó dáa. Àgbà wa búra gbèrò ò bá ṣe rí. Ó dáa o. Mo fẹ́ sọ fún ẹni. Má pẹ́ dé àbá o. O sì mọ̀ pé bàbá rẹ̀ tí bàbá rẹ̀ bá sì rí ọ yóò máa bínú. O ti gbọ́? Wow. She's so simple. Her life is simple. Wọ́n so.
nǹkan tí mò ń sọ ni pé mo ní ìgbé ayé wọn rọrùn ó tutù bí àdàbà. So ni so. Irọ́, I didn't say so. But notwithstanding, put your true bó ti ṣe máa lò, okay? Tó bá ti dì mú bá, okay, wà á gbé ọwọ́ sí bá. This time. ẹ wá ìyàwó ẹ bó wá lẹ ṣe ń ṣe ọ̀rọ̀ ọkọ yín àjèjì tí wọn ó bẹ̀rí rẹ̀ fóògùn. ìyá gbà ṣé èèyàn ló wá kàn ni. bọ́ọ̀lù ìjà ń sọ̀rọ̀ báyìí ṣé lọ́ọ́ yẹ bá yín gbé mi wá. ẹ ti ń bínú ẹ má mọ̀ bínú ìpínlẹ̀ rẹ̀ sí ẹ mọ́. ọmọ ni ó sì mí ò wá ìmàdàgbà títí mo tó bá dùgbò ọmọ ni ó. ìyá wa o. ọkọ mi ilẹ̀. ìyá wa o. ilẹ̀. yà. ọkọ mi ilẹ̀ lójú olé ń kọ́. ń bẹ. o ṣeun èmi náà ní í ṣe àwọn ọwọ́ yìí ni mọ̀ọ́nù wa ń fagi ìmọ̀ ní nǹkan yín. kó ṣe kókó ṣe kókó báwo bó wà lè mú yín. ẹ mú bẹ ìyàwó rẹ gan-an kó gbé oúnjẹ á fún wa àná ti bẹ mu ẹmu nílé. ẹ má jẹ́ kó máa yé mi pé ẹmu yín ò tí tán o. torí mo ronú bí ìṣègbè mi wà ní. ìyẹn èso mú kú mú bá àwọn ọmọ ọmọ díẹ̀ díẹ̀ ìyá wa o. oríire ọkàn kò. ẹ mọ̀ sí mi wọn ẹ̀ lè rántí bẹ́ẹ̀ mu tẹ́lẹ̀. ó rí nà ni ó rí àfẹ́sọ́nà rẹ mọ bàbá ẹlẹ́mu. ẹlẹ́bẹ̀ẹ́. bó o ní. ìwọ àti bàbá rẹ ẹ̀ ń sẹ́ni. ìyá wa o. bá ń sọ fún bàbá rẹ tó bá dọrún lónìí. bẹ́ẹ̀ni. kẹ ẹ kólù kẹ ẹ kérò wá kẹ ẹ wá mú ìyàwó yín ọ̀dọ̀. ìyá wa ṣe o ká kó ìlú ká kó jó ká máa kí wá mú ìyàwó mi sọ́dọ̀ ẹ̀mí. ètò ṣe lọ́dọ̀ ẹ̀mí ti tó o ti gbọ́ abẹ́rù ń bọ̀ ni. o ti tọ́kùn yìí kí ẹ wá ló tún kù sọ fún bàbá rẹ ẹ wá mú ìyàwó yín o ti gbọ́ kí n ṣe lérè o kí n ṣe lérè sánsan mọ́ èmi kan ti múra lẹ̀ tètè mọ́ lọ fóònù tó kan rí tètè ó ṣe wo ọlọ́run ọkùn ọlé oríire ọkàn kù ilẹ̀ o. yóò gbà. ọmọ àgbà. ṣé ọ̀fun lọkọ ni nílé àsìkò tí ì tí tí o ti tẹ̀lé. ṣé bí fúnra rẹ ló mú wọ́ọ̀dẹ̀ tẹ́ ẹjọ́ ń tẹ̀léra yín. mo ní ìṣe mọ́ ṣé bí bá ní eégún mi màjú bó bá sì jùmọ̀ kò sẹ́ni tí ò mú mi sí. ta ni ń dún tí n bá ní kíni kí lọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹmu yìí ṣé bàá rẹ lọ́ra wa èèyàn ìgbẹ́mu wa yóò tún mọ̀ ṣe nǹkan mèremère fún ọ àbíjọ́ nìkan lọ lọ́ra sányán fún ọ. fẹ́ bó o kọ̀ bó bá dọ̀rún lónìí ọ̀ ń lọ ilé ọkọ rẹ sọ fáwọn ọ̀rẹ́ rẹ tẹ́ ẹjọ́ ń jẹ́ fún ọ̀mí yíyọ lóko tẹ́ ẹ lọ ń ṣe fàjèjì yín tí wọ́n bẹ̀rí rẹ̀ fún. sọ fún bẹ́ẹ̀ aṣọ lẹ́ẹ̀mú ni. bíkẹ́ ilẹ̀ sì mú tí wọ́n bá ṣe lẹ́yẹ kó rẹ ilé ọkọ rẹ. ìyá gbọ̀n èmi ò fajá o mo ò fajá o. lórí náà jẹ́ inú rí olùkọ́ rẹ ní fíọ́.
má bínú sí pé mi wá yọjú sí látọjọ́ ṣó ti gbọ́ àmọ́ kí ló dé tí wọn náà fi pààyàn ó dín dín èmi o. I didn't kill anyone. Mo mi pa anybody. Ibi tí mo wà tí mo ti ń ṣe ga stealing ni mo ti ń discover pé nǹkan kan ṣẹlẹ̀. Mo dẹ̀ lọ síbẹ̀ and I was even telling that other guy he don't accuse me tó ń dúnrún mọ́ mi pé kó embrace peace kó máa wá àlàáfíà kò jù bẹ́ẹ̀ lọ that's it. Ó dẹ̀ ní mi mo pa àbúrò òun. Ó dáa ní bàbá mi sọ̀rọ̀. Tí wọ́n bá gbà màá ní kán tú ẹ sílẹ̀. Do you think he will listen to you? Má bínú mo ní ṣe bàbá rẹ ṣàtẹ́tí gbọ́ ọ bí. Ọmọ Olódùà ló wà. Oúnjẹ náà mo ní kí n bẹ gbé wá. Ní condition yìí. Well, if you say so, I'm just fed up. I'm perplexed. I'm telling you. Ẹ gbà mí o. Àlejò. Àjèjì. Kúnlé. Mo dáná o. Please, I want you to do me a favor, sir. Yes, what kind of favor is that? It's been a while since the country is still there. And getting to this area now, I see that everything has changed. Oh, yes, sir. That should be 20, 21 years back. You say what? 20, 21 years? Yeah. Oh yeah, it's been a long time actually. Yeah. Because I remember vividly. Then, we go be over bushy. Yes, we do get bush meats. Like 20, 21 years. Wow. Yes. All right, sir. Hey, Joe. Our lecturer kan ni mo ń wá. Mr. Ojikutu. Wow, Ojikutu. Yes, sir. And Mr. Okafor. Wow. That popular lecturer. Yes, sir. I can still remember his name. Yes, sir. You know Mr. Okafor? Yes, Okafor, wow. Ojikutu. Finally, I'm getting a solution to my problem. They almost work together. I can still recollect. Wow, you are so lucky. Thank you, sir. This is what you do. You go like this. Okay. First turn by your right. Okay. Then when you get to that turn, the next turn by your left. Yes, sir. Then you count 3 pole to 4 pole. Okay. That building, okay, that's the house. Wow. That is where that particular building. Yes. Oh, I'm very grateful, sir. You're welcome. I'm very grateful. You're welcome. Thank you, sir.
grateful. Ẹ mọ́rú òde tẹ́ ẹ ṣe mí o, ẹ ṣe gan. Very grateful, glory be to God. Uncle, you see, it's not that I cannot come home. But they are just different between the educated one and the illegal ones. Ó rò pé torí pé ó wá láti ìdílé ìṣubú. Èmi wá láti ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ọmọ bàbá ni wá. Ogún tó bá jẹ́ tiẹ̀ ní í ṣe, wọ́n ti pógun tèmi fún mi. Wọ́n gbógun tiẹ̀ ó lè mójútó. Ṣé ẹni tí mo wá lẹ́sìn pé mo fẹ́ wá jogún fún nǹkan tí bàbá filẹ̀ fún wa? Tí mo bá, if I die in the process, tí n bá kú ńkọ́, but nǹkan tí mo ní yìí ó ti tó mi. Èyí tí mo ní yìí ti tó mi. Fún gbogbo ẹ̀ náà, sáà wá gbà. My able lecturer, sir. Good day, sir. Good day, sir. Mr. Okafor. Wow, is this really you? Kunle. Yes, sir. Kunle, I must be dreaming. You are not, sir. Do I need a glass to recognize you? Wow. Sir, I've actually arrived since yesterday night. My God. Mo ti kàn You might have slept. No response. So, mo wá ní kí n dúró di àárọ̀ yìí. So, ìgbà tó di àárọ̀ yìí ni mo ṣe ń wọlé bọ̀, sir. And I said I should return this book back to you, this novel. Book. Sorry, wait. The day you came here to make it, I was aware that you are telling me that your back was inching you. Wow. I was aware you came to take this book. Really? But I let you go with it. You understand? Uncle me. Uncle. Ẹ̀rọ tí ìwé yìí. Mo ń wò náà, ó kẹnu rèé. Àwọn ni ọkọ mi. My ex. Kúnlé yíyọ̀. Sórí ìwé yìí ó kẹnu ni. Bàbá tó bí bàbá tiwa, òun gangan ló ní ìwé yìí. Bàbá tó bàbá tèmi òun ló jogún ẹ̀. Kó tó wá di pé bàbá tó bí àwa yìí ṣe máa jogún ẹ̀ kó tó wá kàbá. Are you listening? Very well, sir. Pẹ̀lẹ́ kúrin àjò nígbà kan rí ọlá pé òun jọ mọ̀wé ìwé yìí fi wà lọ́dọ̀ ẹ̀ ó kẹnu ni kúrin. It's because I am educated, that's why I changed the title to my ex. Ìgbà kan rí òun náà ti rí irú yìí ó ti rìn tí mi ò rí tí mo bẹ̀rẹ̀ sí wá káàkiri ní gbogbo òwú kí n sì wá rí ó kẹnu ni. This is serious. Èmi ò ní ìdàgbà kọjá bí mo ṣe wà. Mo ti ní ti dàgbà. You will not get old. You can never be old because what is here is more than your brain. Only that you never ask questions very well. Wow. Before taking it. Sórí nǹkan tó jẹ́ kó jẹ́ tó fi lè ríhùn bí wọ́n bá kàwé yìí wọ́n máa ń lọ sẹ́pọ̀ ni. Yes, Mr. William. I'm done with the cleaning, sir, and every other thing else. All right. Thank you very much. You see, this is one thing that makes me talk about you every day. In my office.
fix, I tell my colleagues about you. Yeah. You are more than a student to me. Thank you, sir. Thank you, sir. You are more than a student. Thank you, Thank sir. you. Thank you. And the thing I left for you in the kitchen, did you eat it? I didn't touch it, sir, since I didn't know if it's for me or not. That's very good of you, boy. I left it for you. Okay, sir. Understand? All right. I left it for you. Thank you, sir. Sir, this has been bothering my mind. What could that be? Ìwé tí ẹ mú dání yìí, ẹ máa rìn yín pẹ̀lú all the time. Okay. In the school, at home, anywhere. What is important about this book? You see, you want to understand. Shori we ton wo yi. Okenu. I mean, it's large. You want on, it has extra meaning to me. That's why I go everywhere with it. See. It's like my wife. Sir, looking at that word, my ex. Yes. Sorry to say, sir, our young boy is bad. No, you can ask my ex, Itele'D, and all those stuff. If you will not be offended, sir, it's not meant for old man like you, sir. Oh my God. Exclamation. Hey, sir, I really want to know. Girl, Timofisile, there's a lady. We actually fell in love. Omobale to rescue me while I was tired. Position to work. Bye. And another thing, sir, there's a particular guy that lie against me. I really want to know the kind of condition to work. Bye. Yes, sir. Tó ṣẹlẹ̀ ìwé ìṣìwà ńlẹ̀ pé kí n mú fún ọ kó o padà sọ́ọ̀nù kó lè lọ́mọ tó ṣe mọ́. No. Ìtí mo fojú rí ó ti tó bẹ́ẹ̀. Go in and wait for me. I have some important.